tradition meets vibes. Àṣìṣe ọjọ́ kan. Àṣìṣe ọjọ́ kan tún ní ètò tí a tún mú wá fún yín fún tòní ní abala yìí tó tún kàn lórí bí a ṣe bá a lọ tẹ́lẹ̀ láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Olúwatósìn Olóyèdé ló kọ tèmi láti ìkànnì Gbajúmọ̀ TV. Kí ló tá a tún mú wá fún tòní? Òun ni mo pè ní jíjẹ́ olóòótọ́ nídìí iṣẹ́ ni. Bí ẹ̀dá bá ń bẹ láyé tí ò bá jẹ́ olóòótọ́ nídìí iṣẹ́ rẹ̀, àṣìṣe gbáà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ṣe nìyẹn, tí wọ́n á fi wá wò wípé àwọn dúró sójú kan bí omi odò adágún tí ò lè ṣàn lọ wájú tàbí ṣàn padà sẹ́yìn nítorí pé wọn ò ní àkíyèsí pàtàkì nípa iṣẹ́ tí wọ́n ṣe. Bí ẹ̀dá bá fẹ́ lọ dáadáa, tó bá rẹ́rìn ìrìn àjò lọ sí iwájú, tó bá fẹ́ tẹ̀síwájú nínú ìrìn àjò iṣẹ́ tí ń ṣe nínú ayé, ó gbọ́dọ̀ ní nǹkan àkọ́kọ́ èyí tí wọ́n ń pè ní kí ẹ̀dá jẹ́ olóòtítọ́. Bó o bá jẹ́ olóòtítọ́ dáadáa nínú ìrìn àjò iṣẹ́ tó yàn láàyò, kò sí ni àwọn ènìyàn ó mọ̀ tọ́ wá àwọn oníbàárà dáadáa, wọ́n sì máa wá ní gúúsù, ní àríwá, ní ìlà àti ní ìwọ̀ oòrùn àti agbègbè ibi tí o bá wà. Ẹlẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀ ni wípé kí ẹ̀dá mọ iṣẹ́ tó ń ṣe kó sì mọ̀ dájú kó mọ̀ dé ojú àmì, nítorí pé bó o bá mọ iṣẹ́ tó ń ṣe dé ojú àmì, kò sí ni yálà ó wà ní kọ̀rọ̀ ní tàbí wà gbangba, àwọn tí wọ́n jẹ oníbàárà tó tọ́ wọ́n wà ó wà. Ohun àkọ́kọ́ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀dá máa ń ṣe tí wọn ò fiyèsí dáadáa, bó o bá ṣe irú rẹ̀ sí ẹni tó jẹ oníbàárà ní ẹ̀ẹ̀kan ṣo, tó bá di ẹlẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀ yóò ronú lẹ́ẹ̀mejì kó tó di pé ó gbé aṣọ rẹ̀ wá sọ́dọ̀ rẹ̀. Bákan náà ló gbé sí gbogbo àwọn oníṣòwò káàkiri. Dídè tí mo ṣe ní ẹ̀dá tí ọ̀bá jẹ́ olótìtọ́ nídìí iṣẹ́ rẹ̀, àṣìṣe lágbà rẹ̀ tó sì fọ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá tí ń dá wọn dúró sí ojú kan tí wọ́n fi di èrò ojú kan, wọn ò lè lọ wájú, bẹ́ẹ̀ sì ni wọn ò lè padà sẹ́yìn. Mo fẹ́ kó mọ̀ wípé nínú iṣẹ́ tó ń ṣe tó ò fi jẹ́ olóòótọ́, tó jẹ́ pé láàárín ọ̀sẹ̀, oṣù, o lè má rí iṣẹ́ kankan gbà. Irú iṣẹ́ bẹ́ẹ̀ náà lẹ́nu mìíràn ṣe tó sì jẹ́ wípé iṣẹ́ gan tó pọ̀ jù lọ́dọ̀ rẹ̀ tó ń wọ ẹni tí ó gbé fún pé jọ̀wọ́ ẹ bá mi ṣe, tàbí tí tó ń wọ ẹni kúnra pé ẹ wá ràn mí lọ́wọ́, iṣẹ́ pẹ lọ́wọ́ rẹ̀. Ìwọ sì ń bẹ́ńbẹ́ ọ̀sẹ̀ kan, oṣù kan, ò ríṣẹ́ gbà, nítorí pé ohun àkọ́kọ́ tó ò ṣe ni pé ò jẹ́ olótìtọ́. Gbajúmọ̀ TV, where tradition meets vibes. Ìmọ̀ràn mi rèé, kí n má fa ọ̀rọ̀ gùn lọ títí nítorí pé ibi tí mi ò sọ̀rọ̀ dé ó ti yí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n jẹ́ ọ̀jọ̀gbọ́n tán sì ń finú bá mi lò, tán finú bá mi lò, tán fọkàn kan tí wọ́n sì fi ń bá mi rìnrìn àjò ọ̀rọ̀ tí mò ń sọ fún tòní. Ìmọ̀ràn mi rèé o, gbogbo iṣẹ́ tí ẹ̀dá bá ṣe nínú ayé, àkọ́kọ́ tó kọ́kọ́ ṣe ni wípé kọ́kọ́ mú òtítọ́ lọ́kùnkúndùn, kó jẹ́ olótìtọ́ sí iṣẹ́ tó bá ṣe. Bó bá jẹ́ wípé iṣẹ́ tó fẹ́ ṣe yìí ọ̀sẹ̀ kan ni ó nà ọ́, tó sì mọ̀ wípé láàárín ọ̀sẹ̀ kan ó parí iṣẹ́ náà, èmi á mọ̀ ṣe báyìí. Bí n bá báyàn ṣiṣẹ́, màá sì sọ fún irú ẹni bẹ́ẹ̀ tó bá jẹ́ pé ọjọ́ mẹ́ta ni iṣẹ́ náà ó gbà mí, yìí sọ fún yín pé iṣẹ́ náà ó gbà mí ní ọjọ́ mẹ́fà. Màá ti mọ̀ pé lẹ́yìn ọjọ́ mẹ́ta, bí ọjọ́ kẹrin ni màá wá pé pé arábìnrin, arákùnrin, ẹ mọ̀ bọ̀, iṣẹ́ yín ti ṣe tán. Yóò àwọn sọ pé àṣẹ bẹ́ẹ̀ sọ wípé ọjọ́ mẹ́fà lẹ́lò ní ó yá náà ni. Irú ẹni bí a lè ní ìgbẹ́kẹ̀lé dáadáa pé bẹ́ẹ̀ bá gba iṣẹ́ yín fún, bẹ́ẹ̀ bá gbé iṣẹ́ yín fún, ẹ tètè rí ìgbà lọ́wọ́ rẹ̀. Ṣùgbọ́n tí n bá wá dá ọjọ́ mẹ́fà tó jẹ́ pé lẹ́yìn ọjọ́ 12 ló tó rí iṣẹ́ rẹ̀ gbà, bó bá di ọjọ́ míì á rò lẹ́ẹ̀mejì kó tó gbé iṣẹ́ wá sọ́dọ̀ mi. Ìdí rèé tí mo ṣe máa sọ wípé ẹja jẹ́ olóòótọ́, bàbá lè jẹ́ olóòótọ́, ìtókù àbùṣe ti bùṣe. Kò ṣe nílò wípé o ṣe ń lórí rédíò tàbí o ṣe ń ṣe ìpolówó ọjà rẹ káàkiri. Bó bá lè jẹ́ olóòótọ́, àwọn tí wọ́n jẹ́ oníbàárà rẹ ní ìpolówó rẹ káàkiri lẹ́yìn ìgbà tó bá ti mọṣẹ́ tó mọ̀ dájú, tó sì tún jẹ́ olóòótọ́ pẹ̀lú rẹ̀. Ibikíbi tó bá dé, ìwọ ló mọ̀ ṣáájú ni. Kódà bí wọ́n bá fẹ́ fún àwọn ènìyàn ní iṣẹ́ tó fẹ́ gbé iṣẹ́ fún wọn, wọ́n kọ́kọ́ wo tiẹ̀. Wọ́n bá ilé rí orúkọ rẹ báyìí, wọ́n mọ̀ pé ẹni yìí kò ní ẹnu, torí pé kìí bó bá dá ìpínlẹ̀ pè ní àdìgòkè
wọ́n sọ pé ẹni yìí ní kẹ́ ẹ mú ju bó bá ṣàdéhùn dandan ló mú àdéhùn rẹ̀ ṣe. ẹ wò ó ẹ jẹ́ ń gé pété fún tòní tó bá tún di ìgbà míì ẹ̀ tún wọn gbọ́ wọn ní wọn rìn lórí àwọn tá a pè ní àṣìṣe tó sì jẹ́ pé ń ṣẹlẹ̀ nírúfẹ́ àkókò wa yìí tí ṣẹlẹ̀ láwùjọ wa nínú níyàn wa ṣùgbọ́n tá a fiyè sí tó sì ti sọ ẹlòmíì padà tó ti dá a padà sẹ́yìn tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ló ti sọ wọ́n di èrò ojú kan tí wọ́n lè lọ́wọ́dú bẹ́ẹ̀ sì ni ọ̀rọ̀ sẹ́yìn àwọn ẹgbẹ́ wọn máa ń dá ara ẹ ṣe àwọn ẹgbẹ́ wọn ń gbà kan rẹ ṣe wọ́n sì ń tẹ̀síwájú ní iṣẹ́ wọn ṣùgbọ́n nǹkan ojú kan báyìí ló wà olúwa tó sì Olóyèdé ló kọ tí èmi ń jẹ́ ibi ní tí mo ṣẹlẹ̀ dédé ṣíbí fún tòní àtọmọ ìtẹ̀síwájú ìbàdànjọ́rọ̀ ní ìkànnì Gbajúmọ̀ TV lẹ́tí láǹfààní àti gbogbo ẹ máa bá wa pé kẹmọ bọ̀wọ̀ ṣí ààrẹ ẹ ṣeun tí ẹ̀ ń gbọ́ wa ní gbogbo wa ní ìkànnì Gbajúmọ̀ TV. Gbajúmọ̀ TV, where tradition meets vibes.